Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Oni yini kẹ́ni ó ṣe mí. Mo dúpẹ́ lọ́wọ́ Alhaja Mutiyat Ajibola. Ọlọ́run jọ̀ọ́ túbọ̀ bá wa dúró tì yín àti gbogbo ẹ̀yin tẹ́ ń support wa ní gbogbo àgbálá ayé. Tẹ́ wò pé kábí sanra ìyà ò ní jẹ o, fọkànbalẹ̀ o, gbogbo àwọn tó bá dúnkokò mọ́ ẹ wà Ọlọ́run á gbé ẹ borí wọn, Ọlọ́run ní jó bàjẹ́ fún gbogbo yín o. Alhaja wa Mutiyat lágbára Ọlọ́run gbogbo tẹ́yin náà fẹ́ ń dáadáa Ọlọ́run túbọ̀ bá wa ṣe fún yín o. Àti gbogbo àwọn tí wọ́n support bàbá wa mọ́mú gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ Sheikh Ọlọ́run ní jó bàjẹ́ mọ́mú gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ Sheikh Ọlọ́run ní jó bàjẹ́ fún yín Ọlọ́run ní jó dàrú rí kò sí ní tó jẹ́ kí n wo agbádá ọpẹ́ láàárọ̀ yìí torí pé mo rí pé bàbá wa mọ́mú Ògbómọ̀ṣọ́ àwọn náà ni wọ́n fún wa ní agbádá ìta fi wọ̀ àwọn ni wọ́n fún wa so ló jẹ́ ká tún wọ̀ ká tún wá bá wọn fi dúpẹ́ torí pé wọ́n ní bọ́lọ́run bá ti gbé jẹ́ dá kí lolúwa rẹ̀ tún bínú sí Tolihat ọlọ́run ṣáà ti gbèjà ẹja ó ti fa ẹ́ sókè ó ti rọ́wọ́ mú bàbá Sheikh Dr. Tolaha Yunus wàláì mo bá yín dúpẹ́ púpọ̀ mo bá yín dúpẹ́ púpọ̀ kò sí di ọpẹ́ mi ní pé ẹ̀rí program tí wọ́n lọ lánàá yẹn alhamdulillah. alákàbírù káwọn náà máa bọ̀. aláwọ̀ àlùkàlùfà máa ń sọ̀rọ̀ ìdìbò káwọn náà máa bọ̀ ń ta. wọ́n á bá àgbà ìmọ̀ ìmọ̀ ayé Ògbómọ̀ṣọ́ káwọn ìkáwọn náà máa bọ̀. àwọn ọlọ́dún aláwọ̀ ti lè dé àgbà mọ́rí tí mo bọ̀ yóò ṣe wọ́n náà kọ́ bàbá wa àgbà ìwọ́n ní bàbá ìjọ́nù kí wọ́n máa parí lọ́nà iná. àwọn bàbá wa wọ́n ní pé Al-Ustaz Abdulrasheed bàbá ọ̀gá ìkànnì àyè ní kájáwé ẹ̀lẹ́kọ́lọ́ bá ìmáàmù. ìmáàmù tó jẹ́ pé wọ́n máa ń gbé àwọn tó máa ń gbé sọ̀rọ̀ lọ́wọ́ wa ni. bàbá wa ìwọ máa gbà fún gbogbo ilẹ̀ Ògbómọ̀ṣọ́. wọ́n ní àwọn fi 20,000 naira àwọn ìlú ẹ̀kọ́ yìí olú ọkọ̀ bá wa ṣe dára pé àwọn olùsọ̀rọ̀ àwọn ṣe bàbá àwọn ẹ̀ ti tẹ̀sí. àwọn bàbá wa. mo sì rí i pé tẹ́ bá wo ìmáàmù Ògbómọ̀ṣọ́ Mufuty of Oyo land ẹ rí wípé àwọn méjèèjì maturity ni Grand Mufuty of Oyo state Ọlọ́run ní jó bàjẹ́ fún yín Ọlọ́run ní jó dàrú fún yín ẹ̀kọ́ lélẹ́yìí o ó ń túmọ̀ sí wípé ẹ̀yin bàbá yìí nífẹ̀ẹ́ ara yín àwọn kan ni wọ́n ń dà yín láàrin irú torí nǹkan fẹ́ jẹ mo sì ti sọ ti pẹ́nu fídíò mi bàbá wa mọ́mú gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ Sheikh bàbá wọn bá Gandhi Afọlábí Orúmọ gẹ̀gẹ̀ kábíyèsí o Grand Mufuty of Oyo land mo sọ tipẹ́tipẹ́ pé kò síjà láàrin wọn wàláì wọ́n nífẹ̀ẹ́ ara wọn àwọn parako yìí àwọn Jímọ̀ Kọ́lá torí ohun tó fẹ́ jẹ ni wọ́n fi ń dà wọ́n láàrin ó dá ẹ wo ohun tó ṣẹlẹ̀ lánàá. Grand Mufuty of Oyo state wọ́n dìídì ní pé ẹ pé ìmáàmù wá fún ara wọn ìmáàmù gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ ẹ pé wọ́n wá fún ara wọn ẹ rí pé kò í ṣe pé ẹ pé ìmáàmù wá ìmáàmù Ògbómọ̀ṣọ́ bàbá wa Mufuty ọ̀rọ̀ rẹ o bó tẹ̀ jẹ́ pé ìtẹ́ ẹ ṣe yẹn àti rẹni tí ó pè pé kò yẹ kó pè bẹ́ẹ̀ kò yẹ kó ṣe bẹ́ẹ̀ bọ̀ torí pẹ́yìn náà ẹ jẹ́ lẹ́kọ̀ọ́ ẹjọ́ ní mímọ̀ ẹ sì mọ̀ pé àbòsí ò dà ní tẹ́ ṣe yẹn Ọlọ́run sì ní jó bàjẹ́ fún yín ó wá ṣe rí àwọn tèmi kàn máa sọ fún yín bẹ̀ ní pé àkọ́kọ́ nígbà tẹ́ fẹ́ wáyé ẹ̀yin nìkan lẹ dá wà nínú oyún ìyá yín o nígbà tẹ́ délé ayé ẹ̀yin nìkan náà dá bí o ẹ̀yin nìkan lẹ dàgbà o now tẹ́ ẹ bá kú ẹ̀yin nìkan ló máa kù nínú sàárè o ẹ má wo èyí táwọn èèyàn máa pè yín fún o bàbá wa Mufuty ẹ má wo ìyìn tọ́lọ́hún ní kẹ́ ẹ ṣe lẹ́ṣẹ̀ yẹn o torí ohun tí bàbá yín gbìn yín lẹ̀ òun ní tẹ́ ẹ ṣe yìí bàbá yín gbà wípé ìmáàmù Ògbómọ̀ṣọ́ Sheikh wọ́n gbà wípé bàbá wọn ni nígbà ayé wọn. gbogbo yín bá wọn tá kí bàbá wa bàbá tèmi bàbá wa ìmáàmù àgbà tilẹ̀ Ògbómọ̀ṣọ́ bàbá wa Sheikh Tolaha Yunus Olùsínà Ayílára II lẹ́ẹ̀kan bàbá wa Dáhùn Suleiman wọn
ó kọ tí ń bẹ láàrin tọ́lẹ̀ àti olúsínà ó wú lẹ́nu nínú. So ẹ̀yin náà ti gbà pé ìmọ̀ọ̀mù Ògbómọ̀ṣọ́ ṣéwù ìmọ̀ọ̀mù gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ ni. So ẹ má wàá jẹ́ kéèyàn kan tún wá distract attention yín lórí ìyẹn. Bàbá Mufuty kò ní burú fún yín, bàbá àlùbáríkà, torí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ èmi nífẹ̀ẹ́ yín púpọ̀ torí wípé ìròyìn dáadáa làwa máa ń gbọ́ nípa bàbá yín nígbà tí bàbá yín bẹ láyé. Àmọ́ nígbà tí ìjà ló dé lórí dòwe tó di pé kinní kan inú mi wá dùn wípé ẹ̀yin náà ti wá rí nísìnyí pé ìmọ̀ọ̀mù Ògbómọ̀ṣọ́ rèé. Ṣé iyì kọ́ ni fún ìlú Ògbómọ̀ṣọ́? Fún ẹ̀yin fún ara yín tẹ́ ẹ jẹ́ Mufuty Ọ̀yọ́, iyì ni fún yín. Ẹ̀yin ọ̀dọ́ méjì ṣé ẹ rí bẹ́ẹ̀ fìtì ara yín? Irùngbọ̀n yín, irùngbọ̀n ìmọ̀ọ̀mù Ògbómọ̀ṣọ́ ó jọra wọn, ó fìtì ara wọn. Ìyẹn ló dà. Inú mi sì wàá dùn, bàbá wa ìmọ̀ọ̀mù gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ ṣéwù bàbá àlùbáríkà ọgbọ́n pọ̀, Ọlọ́run ò sì ní pàlàkàyè yín. Wọ́n wá sọ pé gbogbo wọn tó bá ń dá sí ọ̀rọ̀ wa ó kàn ń darẹ láàmú ni. Bàbá wa Mufuty nìṣe, the Grand Mufti of Ọ̀yọ́ State. Ẹ̀wọ̀n tí wọ́n ti sílẹ̀ láàyè wọ́n fi ọmọ wọn pé wọ́n wá náwó. Wọ́n wá bẹ̀rẹ̀ sí pé àwọn tí wọ́n fẹ́ fún àwọn náwó. Wọ́n wá ní ẹgbẹ́ ìmọ̀ọ́mù kí mọ̀ọ́mù náà máa bọ̀ wá bá náwó. Kí ló sọ wá bọ̀ ọ́? Kí ló sọ wá bọ̀ ọ́? Torí náà ìwọ́n tó máa ń lé káàkiri ní ìsìn pé Mufuty ń bá ìmọ̀ọ́mù jà, ìmọ̀ọ́mù náà ń bá Mufuty jà, torí náà wọ́n lọ ń dára rẹ̀ jà. Àbára wa jà. Wọ́n bára wọn jà. Àwọn Ṣùbẹ́rù Parakò yìí Jímọ̀ kọ́lá torí tó fẹ́ jẹ náà fi ń dàlú Ògbómọ̀ṣọ́ rú. Ó ní Ṣùbẹ́rù ṣe tètè jáde wípé àwọn náà wọ́n dàlú Ògbómọ̀ṣọ́ rú. Náà kò tí ì sẹ́ni tó ti convince àwọn beyond reasonable doubt. Ta ló convince Alhaji Monsuru beyond reasonable doubt láti pé kálàjì Monsuru ọgbà ipò ọmọ nílẹ̀ ayélujára ni. Ẹ wọ́n forí pamọ́ kálẹ̀ káàkiri tá wọ́n bá ti fẹ́ mọ sọ̀rọ̀ nípa àdúgbà ẹ̀yin náà ni wọ́n mọ̀ bá wájú tó bá ti débi pé àwọn èèyàn ràgẹ̀dẹ̀rẹ̀gẹ̀dẹ̀ máa ń bọ̀ níwájú ẹ̀yin lẹ́wà kó sínú àìkẹ́bá ẹwà mọ̀ ṣe bí èèyàn rẹ̀ kan lójú everybody tó jẹ́ pé ilẹ̀ dàdúrú. Bàbá Mufuty Ọlọ́run ní jó bàjẹ́ fún yín. Bàbá wa mọ́mú gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ ṣéwù kò ní bàjẹ́ fún yín, kò sì ní dàrú fún gbogbo wa. Ẹ rí gbogbo àwọn tí wọ́n tó máa pè yín bàbá wa Mufuty àgbọ̀gbọ̀ tínú torí ẹ̀yin kéwú ẹ̀mọ kéwú sì yé yín. So inú mi sì dùn alhamdulillah pé ó yé yín lẹ́sẹ̀ pé bàbá wa ìmọ̀ọ̀mù Ògbómọ̀ṣọ́ ní ìmọ̀ọ̀mù gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ kí wọ́n máa bọ̀. So Ọlọ́run ní jó burú fún gbogbo wa, Ọlọ́run ní jó bàjẹ́ fún wa. Ìyẹn ló jẹ́ kí n wọ agbádá ọpẹ́ torí bàbá wa ìmọ̀ọ̀mù Ògbómọ̀ṣọ́ náà lọ fún wa, wọ́n ra aṣọ ọdún fún wa. Ìmọ̀ọ̀mù Ògbómọ̀ṣọ́ kúrò ní ìmọ̀ọ̀mù pé ká máa wá ní àwọn ọmọ kéwò àwọn náà ra aṣọ ọdún yìí fún mi, àwọn ni ẹ̀rí ó fìtì ọrùn mi ńgbà náà, àwọn ni wọ́n rà. So Ọlọ́run ní jó bàjẹ́ fún mọ́mú gbogbo ìlú Ògbómọ̀ṣọ́. Bàbá Sheikh Dr. Tolaha Yunus Ayélára second kò ní bàjẹ́ fún yín o. Ẹ máa ń dá wákà kan ẹni àkọ́ pé ara ayé níbọn wọ́n níbọn wọ́n sì tún lọ fà wọ́n lọ fà. Ara ayé níbọn wọ́n níbọn wọ́n sì tún lọ fà wọ́n lọ fà. Tí wọ́n bá yìnbọn tí wọ́n bá ta fà kò ní ṣe kò ń gẹ̀yìn láyéláyé. Ara ayé níbọn wọ́n níbọn wọ́n sì tún lọ fà wọ́n lọ fà. Ara ayé níbọn wọ́n níbọn wọ́n sì tún lọ fà wọ́n lọ fà. Tí wọ́n bá yìnbọn tí wọ́n bá ta fà kò ní ṣe kò ń gẹ̀yìn láyéláyé. Ọlọ́run má ṣe jẹ́ orí bẹ́ẹ̀, Ọlọ́run má ṣe jẹ́ ó ṣe bẹ́ẹ̀. Àtẹ̀yìn bàbá Mufuty Ọ̀yọ́, bàbá wa ọba Gandhi Afọlábí Orúmọ Gẹ̀gẹ̀ àti gbogbo àwọn tí wọ́n ń sọ̀pọ́ọ̀tì ìmọ̀ọ̀mù Ògbómọ̀ṣọ́ lágbára Ọlọ́run lónìí ó bàjẹ́ fẹ́ni kọ̀ọ̀kan yín o. Ẹ rí gbogbo ẹ̀yin tó kù ẹ wà very careful. Ọlọ́run má ṣe ìgbàdúrà gbogbo wa. Salamu alaikum.